olóògbé wọn ò jẹ́ kí n tá à ń pè primary election kó wáyé n tá a rí ni wípé àwọn tí ò tiẹ̀ gba fọ́ọ̀mù rárá ṣùgbọ́n tí wọ́n jẹ́ àyànfẹ́ fún olórí wa ńgbà náà àwọn ni wọ́n gbélé gbogbo ẹgbẹ́ lórí irú èmi ń sìn owó tá a fi gba fọ́ọ̀mù gbogbo àtàfẹ́ jẹ́ gómìnà gbà yẹn bí 22 million 22.5 million iná ẹ̀ la fi gba fọ́ọ̀mù kẹ́yìn wá náà rú owó bẹ́ẹ̀ yẹn kẹ́nìkan wá ní òun ní àkùkọ gàgàrà ní time tí wọ́n disqualify mi tí ó ṣe ọmọ rẹ̀ disqualify mi pé mi tó pé mi ò sí service ó fún Ajímọ̀bí ní ticket ti senate òun ní ó ṣe sí service torí nígbà yẹn inú tá a máa ń gbọ́ jù lọ́dọ̀ olórí wa tẹ́lẹ̀ ni pé I cannot afford to have a Buhari as president and another Buhari to succeed me. If she to succeed me, I will be in jail. Ṣùgbọ́n àpèjúwe tí mo lè fi gọ́vnà Ṣèyí Mákindé àbúrò mi dáadáa ni adẹ̀ ní àṣepọ̀ ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá délẹ̀ a ní láti sọ. Àpèjúwe tí mo lè fún ni pé ẹni tí ó lóríire tí ò nínú rẹ̀ ni. Bí àwọn olórí wa bá gbọ́ ìmọ̀ràn kò yẹ kí Buni kó continue gẹ́gẹ́ bí chairman ẹgbẹ́. Tí PDP bá mú èèyàn láti south fún presidency ọkàn tiwa ní òbàlẹ̀ láti lè mú èèyàn láti south ṣùgbọ́n ní politics làákàyè ìsábà ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà bí ó ṣe ìfẹ́ inú bí ó ṣe ìfẹ́ pé ta lè yan tèmi. So ọ̀rọ̀ bá a lè pàfẹ́ kábàlẹ̀ ẹ̀jẹ̀ náà lè mérí sí ọ̀rọ̀ Babangida tàbí kó jẹ́ pé ó ti ní àwọn kan tó rò pé àwọn yẹn súnmọ́ òun tó wá ń dọ́gbọ́n ṣe campaign fún wọn. Kì í ṣe direct misgovernance president ló jẹ́ kí nǹkan wọ́n bí ó ṣe pé insecurity. tó kàn yà mí lẹ́nu ni pé lásìkò kan president yìí pàṣẹ pé ẹni Fúlàní kan bá ti rí ìbọn AK-47 kí wọ́n mọ̀ yín níbọn àti ìgbọ́bi tí wọ́n ti yìn ẹnì kankan níbọn bẹ́ẹ̀ ni àwọn Fúlàní tó ń kó mọ̀ wọ́n sì ń gbé mọ́ káàkiri náà gẹ́gẹ́ bí àpèjúwe ẹ jẹ́ ká mú tọrọ epo tá a ní wọ́n yìí ó wọ́n lóòótọ́ ṣé Buhari ò jẹ́ wọn ẹ̀ lọ́dọ̀ yìí gbogbo àwọn gọ́vnà wọ́n panupọ̀ pé owó epo ó ti kéré jù tí wọ́n ń tà wọ́n tún fowó lé ṣé Buhari ló ní kí wọ́n máa pe irú ìpè yẹn kidnapping ó affect productivity agric ó affect productivity wọn tó pọ̀pọ̀lọpọ̀ lè lọ sóko mọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí kò bá dáa ẹ̀mọ́ lójú tèmi láti ronú pé a lè jára wa gbà kó Nàìjíríà tá a bá wá tún wò ó lórí àwọn tó ń pé àwọn lórúkọ Yorùbá àwọn fẹ́ kínní ṣé a ti bára wa sọ láàrin gbogbo àwa Yorùbá inú wa Tinubu wa ti fọwọ́ sí èmi mọ ilé ìtorí pé mo jẹ́ Muslim nínú wa tún agitate àwọn kan tún wòye pé àwọn Christian nìkan ló wà ń bẹ̀ pé mo take into consideration interest Yorùbá Muslims. Sunday Igboho ó gbìyànjú pàápàá jùlọ lílà tó la àwọn ará Ìgàngán ní Ìbàràpá lọ́wọ́ àwọn kidnappers ibẹ̀ tí wọ́n jẹ́ Fúlàní. Sunday ní àpòdẹ inú mi dùn pé mo gbọ́ kó ti lọ pẹjọ́ pé wá tí wọ́n wálé òun particular tán bá nǹkan jẹ́ wọn ò ní àṣẹ ìjọba ò ní àṣẹ àti bá nǹkan jẹ́. Àbúrò mi ni Sunday kì í ṣe àbúrò tó jì torí àjọ ṣiṣẹ́ fún gọ́vnà Rashidi Ládọjà ní 2007 n tá à ń fẹ́ ní Yorùbá nation ó lè padà wáyé wọn àdúrà tá a gbà ní pé kí kó sojú gbogbo wa kọ́mọ́jẹ́ yín wa.